èyí ni ìtàn ìgbésí ayé Adégòkè Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Adélabú Adégòkè pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì, kékeré abẹ́rẹ́ tí kò ṣeé gbé mì fádìyẹ, ọmọkùnrin tó ti kékeré mọ̀wé ju àwọn òyìnbó lọ. Ohun tí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń ya gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́n nígbà náà lẹ́nu ni pé ọkùnrin náà kò ju jáńjálá báyìí lọ o, àfi bí ẹran orí rẹ̀ sí, kò ga rárá, ẹsẹ̀ bàtà 5 péré ni. Òun gan ló yẹ kí wọ́n pè ní èèyàn kúkúrú bìlíìsì. Ọkùnrin yìí kò tún lára, wọ́n ján báyìí ni, àfi bí ìtàkùn inú igbó kan tí wọ́n ń pè ní kànrànjọ́gbọ́n. Ṣé bí èèyàn kò bá ga tí kò tún sanra tó kàn rí pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lé, irú ẹni bẹ́ẹ̀ yóò gbé jẹ́ẹ́jẹ́, yóò máa jókòó jẹ́ láìtọ́ ẹnìkan. Ṣùgbọ́n tí ọkùnrin yìí kò rí bẹ́ẹ̀ o, òun gan ni yóò kọ́kọ́ ta lu àwọn tó jù ú lọ. Bí àwọn tó jù ú lọ yìí bá sì sọ pé àwọn yóò dá sẹ̀ríà fún, ìgbà náà ni wọn yóò rí pé ata kéré lóòótọ́, ṣùgbọ́n ìjà ẹ̀ pọ̀. Yóò yé wọn lójijì pé kékeré labẹ́rẹ́ kéré, kò ṣeé gbẹ̀mí fádìyẹ. Gbàdàmọ́sí nù, Adégòkè Odúọlá Àkàndé ìjì ará Àgbẹ̀tì, ọmọ Sànúsí Aṣíyan bíi Adélabú. Ṣùgbọ́n kí orúkọ rẹpẹtẹ má di wàhálà, pàápàá kó má di ìyọnu fún àwọn òyìnbó tí wọ́n ń ṣèjọba Nàìjíríà nígbà náà, ni wọ́n ṣe sọ ọ́ di Adégòkè Adélabú. Kò sì sẹ́ni tó mọ̀ pé orúkọ tí yóò mì gbogbo Ìbàdàn tìtì, tàbí ká sọ pé orúkọ tí yóò wà lẹ́nu gbogbo ọmọ Nàìjíríà fún ìgbà pípẹ́ ni. Àfi ti pé ìgbà tí wọ́n ti bí i, tí wọ́n wo àkọsẹ̀jayé ẹ̀, àwọn babaláwo ọjọ́ náà sọ fún wọn pé ọmọ kan tí yóò ní orúkọ káàkiri ayé ni. Ṣùgbọ́n ẹ̀rín ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ nígbà náà rín. Nígbà tí ọ̀rọ̀ Ifá yìí sì ṣẹ ni gbogbo wọn tó bẹ̀rẹ̀ sí mirí sọ́tún tí wọ́n ń mirí sósì, tí wọ́n ń sọ fúnra wọn pé wọ́n ti sọ bẹ́ẹ̀ rí o, pé wọ́n sọ fún wọn pé ọmọ ńlá kan làwọn bí. Sànúsí Aṣíyan bíi Adégẹyè Adélabú, ìyẹn bàbá tó bí Adégòkè náà kì í ṣe èèyàn kékeré o. Òkè Olúòkun ló fìdí kalẹ̀ sí, níbẹ̀ ló sì ti ń jayé ọlọ́ba. Ahunṣọ ni, àwọn tí wọ́n máa ń hun aṣọ òfì nígbà náà ni. Iṣẹ́ tó ń ṣe yìí sì gbé débi pé àwọn ọba àti àwọn ìjòyè ńláńlá ni máa hun aṣọ ẹ̀ fún. Èyí tó bá sì kù ni yóò kó fún àwọn alágbàtà tí wọn yóò kó aṣọ náà wọ ìgboro lọ. Òun náà ra ẹṣin, ó sì kọ́lé, ó sì wà lára àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ pẹ̀tẹ́ẹ̀sì sílùú Ìbàdàn. Ọdún 1920 ló kọ́. Bó ti lówó tó, bẹ́ẹ̀ náà ni ìyàwó pọ̀ tó. Ṣé ìyàwó ni wọ́n fi mọ bí ẹnìkan ti lọ́lá tó láyé ọjọ́ òun? Ṣùgbọ́n kò pẹ́ náà tí nǹkan dẹnu kọlẹ̀ fún un. Kìnní ọ̀hún sì bàjẹ́ fún un débi pé kò sí nǹkan kan mọ́ rárá ni. Ọpẹ́lọpẹ́ ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀, Àwùjọọlá Àjọkẹ́. Àwùjọọlá Àjọkẹ́ yìí tó bí Adégòkè, òun àti ẹ̀gbọ́n ẹ̀ obìnrin kò gbọ́njú mọ́ àwọn tí wọ́n bí wọn. Kékeré ni wọ́n wà tí bàbá àti ìyá tí wọ́n ti kú. Àwọn ẹbí ló sì tọ́ wọn dàgbà. Ṣùgbọ́n kò pẹ́ tí àwọn náà fi jára nu, tí wọ́n sì mú iṣẹ́ òwò ní ọ̀nà wọn. Ohun tó ran Àjọkẹ́ lọ́wọ́ nílé Adélabú rèé. Nítorí nígbà tí obìnrin náà yóò fi pé bí ọmọ 30 ọdún, ó ti di gbajúmọ̀ àti olówó. Ó sì ní ìwọ̀fà bíi 6 tí wọ́n ń ṣiṣẹ́ fún òun nìkan. Aṣọ àdìrẹ ló ń ṣe. Iṣẹ́ náà sì gbé débi pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n wá sí ọ̀dọ̀ ẹ̀ wá yáwó. Ṣùgbọ́n kòkòrò kò jẹ́ kí àwọn èèyàn Àjọkẹ́ gbádùn obì tó gbó. Kọ́lẹ́rà burúkú kan tó jà lọ́dún 1920 sí 1921 ló kọlù òun náà. Gbogbo bí wọ́n sì ti gbìyànjú fún un tó, kìnní ọ̀hún ò ṣiṣẹ́, àfìgbà tí ikú mú un lọ. Níbẹ̀ ni wàhálà ti bá Adégòkè àti Adélabú bàbá rẹ̀. Ọmọ ọdún 5 lé díẹ̀ ni Adégòkè wà nígbà tí ìyá rẹ̀ dèrò ọ̀run. Ló bá kú òun àti bàbá ẹ̀ nìkan. Nígbà tí Àwùjọọlá Àjọkẹ́ kọ́kọ́ kú, tí gbogbo èèyàn sì mọ bí nǹkan ti rí fún Sànúsí Aṣíyan bíi Adélabú, wọ́n ní kí ẹ̀gbọ́n ìyá Adégòkè wá mú un. Ìyẹn sì mú lọ sí ilé wọn ní ìta Àlàdé ní ìsàlẹ̀ Ìjẹ̀bú, níbẹ̀ ló sì wà fún ìgbà díẹ̀. Obìnrin náà ló ń tọ́ ọ. Ṣùgbọ́n wọn kò tún jẹ́ kó pẹ́ púpọ̀ níbẹ̀ tí àbúrò bàbá rẹ̀ fi wá mú un. Obìnrin náà ní òun ò lè jẹ́ kí ọmọ ẹ̀gbọ́n òun wà níbi tí òun kò ti ní rí i. Sínátù Adéyìtán lorúkọ obìnrin ńlá náà. Òun àti ọkọ ẹ̀ ni wọ́n sì jọ ń gbé ní agboolé olóòlà nísàlẹ̀ bodè.
kò pẹ́ púpọ̀ ṣá tí Adégòkè dé ilé obìnrin yìí tí ìjà ńlá fi bẹ́ sílẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀. Nígbà tí wọ́n sì yanjú ìjà náà tí wọn kò rí yanjú, obìnrin náà kó jáde, ó gba ilé bàbá rẹ̀ lọ ní òkè olú òkun. Bó ti ń lọ ló mú ọmọ rẹ̀ ọkùnrin tó bí fún Adéìtán àti Adégòkè tó jẹ́ ọmọ Adélabú dání. Ó ní ajá kì í lọ kó fi odò ẹ̀ sílẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì jọ padà sí òkè olú òkun. Kìnní kan wá ní o, obìnrin yìí yàtọ̀ sí ọ̀pọ̀ obìnrin ìgbà náà nítorí obìnrin líle tí kò fẹ́ ìwọ̀sí kan báyìí ni. Kódà Sànúsí Adélabú pàápàá bẹ̀rù ẹ̀ nítorí ó mọ̀ pé àbúrò bàbá òun yìí ẹnìkan tí ò ṣeé ṣí lọ́wọ́ tó bá fẹ́ ṣe ohunkóhun ni o. Ohun tó jẹ́ kí Adégòkè lọ síléèwé nìyẹn. Bí kò jẹ́ bẹ́ẹ̀, oko ní Àkàndé ìjì ìbá máa ro. Kò sì sẹ́nìkan tí ìbá gbọ́ orúkọ Adégòkè Adélabú níbìkan. Ìdí ni pé àwọn ọmọ mùsùlùmí kì í lọ síléèwé níbàdàn nígbà náà. Èèwọ̀ ni o. Ilé kéwú lọmọ mùsùlùmí ń lọ. Àwọn ọmọ onígbàgbọ́ ni wọ́n ń lọ síléèwé. Bí ọmọ mùsùlùmí kan bá sì lọ síléèwé, ọ̀hún ló jẹ. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé Sínátù kò kàwé, síbẹ̀ ó mọ rírì ìwé. Ó sì fẹ́ kí ọmọ òun ka ìwé bí àwọn ọmọ onígbàgbọ́ tó ń rí. Ó ní gbogbo ohun tó bá gbà làwọn yóò fún un. Èyí tó le níbẹ̀ ṣáá ni pé kò rọrùn nígbà náà fún àwọn ọmọ mùsùlùmí láti wọ iléèwé nítorí ọmọ onígbàgbọ́ nìkan ni wọ́n ṣe iléèwé fún. Kò sì sí ẹni tí yóò wọ iléèwé wọn bí kì í bá ṣe ọmọlẹ́yìn Kristi. Kristẹni nìkan ni iléèwé wà fún ní gbogbo Ìbàdàn nígbà náà. Ohun tó sì ń bí àwọn mùsùlùmí nínú gan nìyẹn. Wọ́n rí i pé kò sí ohun méjì tí ẹ̀kọ́ ìwé wà fún ju kí wọ́n fi sọ àwọn ọmọ àwọn di kèfèrí lọ. Báyìí ló ṣe pé bí ògbólógbò ìmàle kan bá gbúròó ọmọ rẹ̀ lọ́nà iléèwé, àtòrìbọ̀ lọ́jọ́ ni yóò fi lọ mú kúrò níbẹ̀. Kò tilẹ̀ sí ọmọ àáfàá kan tí yóò gba iwájú iléèwé kọjá ẹgbẹ́ ń bígbo. Nítorí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ro ọ̀nà iléèwé kan Adégòkè. Wọ́n mọ̀ pé kò sẹ́ni tí yóò mú un lọ, wọ́n sì ti ń bá a gbèrò bí yóò ṣe di àáfàá lọ́la. Ṣùgbọ́n lọ́jọ́ kan kò pẹ́ rárá tí wọ́n padà dé sí òkè olú òkun. Sínátù kí ọmọ rẹ̀ àti Adégòkè mọ́lẹ̀, ó gba ọ̀nà iléèwé lọ. Nínú oṣù kínní ọdún 1925 ni ọmọ ọdún 10 ni Adélabú wà nígbà náà. Bí Sínátù ti kó àwọn ọmọ rẹ̀ dé iléèwé ni àwọn olùkọ́ sọ fún un pé kò ṣeé ṣe láti gba àwọn ọmọ mùsùlùmí síléèwé nítorí iléèwé náà kò sí fún wọn. Sínátù béèrè pé kí ni wọn yóò wá ṣe tí wọn yóò fi wọ iléèwé. Àwọn tíṣà sọ fún Sínátù pé ọ̀rọ̀ náà ò le o. Bó bá fẹ́ kí àwọn ọmọ òun wọ iléèwé níbẹ̀, ohun kan náà tí yóò ṣe ni pé àwọn ọmọ náà yóò ṣe ìrìbọmi ni. Wọn yóò yí ẹ̀sìn wọn padà kúrò ní Islam, wọn yóò sì di Kìrìsìtẹ́nì. Nígbà náà ni wọn yóò tó lè wọ iléèwé o. Ẹ̀rín ni Sínátù rín. Ó ní nígbà tí wọ́n ń ṣèmàle, oore kí ni wọ́n ṣe fóun? Ó ní kí wọ́n yí orúkọ wọn padà kíá kí wọ́n lè ní ìmọ̀ bíi tàwọn ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n yí orúkọ Gbàdàmọ́sí padà, wọ́n sì sọ ọ́ di Jósẹ́fù. Láti ọjọ́ náà ló sì ti ń jẹ́ Jósẹ́fù Adégòkè Sànúsí. Báyìí ni Jósẹ́fù Adégòkè Sànúsí wọ iléèwé St. David School ní Kúdẹ̀tì, tí òun náà sì bẹ̀rẹ̀ sí wọ aṣọ bí àwọn onígbàgbọ́, tí gbogbo àwọn mùsùlùmí àdúgbò sì ń wo bàbá rẹ̀ pé kí ló sọ ayé ọmọ ẹ̀dà yìí, tí bàbá pàápàá sì ń tẹ́wọ́ pé ráyé mi lóde báyìí ń dán. Ó kàn jẹ́ pé gbogbo èyí tí wọ́n ń wí nì, ẹ̀yìn ẹni là á gbèrò ìkà ni o. Bójú bá kojú ẹnu àwúdẹ̀rẹ̀dẹ̀rẹ̀, kálukú ń sọ̀rọ̀ náà lẹ́yìn ni o. Kò sẹ́ni tí yóò gbé epo Sínátù lójú. Kódà Sànúsí Adélabú fúnra ẹ̀ pàápàá kò tó bẹ́ẹ̀ kó wí nǹkan kan. Bóyá nítorí ó ti mọ ohun tí yóò ṣẹlẹ̀ bí òun bá fi ọmọ náà sílẹ̀ ni o, tàbí nítorí ó fẹ́ràn ọmọ náà fúnra ẹ̀. Sínátù Adéìtán ṣe kìlọ̀kìlọ̀ nígbà tí Adégòkè kúrò lọ́dọ̀ ẹ̀ pé níbikíbi tó bá lọ àfi kó máa kàwé ẹ̀ lọ o, bí kò jẹ́ bẹ́ẹ̀ òun yóò wá akànnì. Bẹ́ẹ̀ ni lọ́dún 1926 Adégòkè tún sá padà wá sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀, ìyẹn obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ mú un sọ́dọ̀, ìyẹn ní ìta Àlàdé ní ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ó sì yẹra fún bàbá rẹ̀ pátápátá. Ọ̀rọ̀ náà ká bàbá ẹ̀ Sànúsí Adélabú lára, pàápàá nígbà tó jẹ́ pé bí Adégòkè ti bẹ̀rẹ̀ iléèwé báyìí níṣe ló yẹra nídìí aṣọ híhun tí bàbá rẹ̀ ń ṣe. Ó sá kúrò ní òkè olú òkun, kò débẹ̀ rárá. Ṣùgbọ́n gbogbo ohun tí Adégòkè ń ṣe yìí, Sínátù Adéìtán ni bàbá rẹ̀ ń dà á lé lórí. Ó ní àbúrò bàbá òun náà ló kọ́ Adégòkè ní gbogbo ohun tó ń ṣe.
kódà nígbà tó sá padà sísàlẹ̀ Ìjẹ̀bú, bàbá náà rò ó lọ́kàn ara ẹ̀ pé nítorí pé àwọn mùsùlùmí ti fẹ́ fi tipátipá dá a padà sínú ẹ̀sìn wọn tí wọ́n sì fẹ́ lé e níléèwé ní Sínátù ṣe kọ́ ọ pé kó sá kúrò kó sá lọ. ọ̀rọ̀ náà le débi pé nígbà tí bàbá yìí kú lọ́dún 1935, ó kọ ọ́ sínú ìwé ogún pínpín pé kí wọ́n tó pín ogún òun kí wọ́n bá òun béèrè lọ́wọ́ Adégòkè àti àbúrò bàbá òun Sínátù Adéìtàn pé kí lòun ṣe fún àwọn méjèèjì, kí lòun ṣe fún wọn tí wọ́n fi kọ̀yìn sóhun. ṣùgbọ́n kò pẹ́ rárá tí èso rere tí Sínátù gbìn fi bẹ̀rẹ̀ sí so. ìdí ni pé ìwé tó yẹ kí Joseph Adégòkè Sànúsí fi ọdún 7 kà, ọdún 4 ló fi kà á o. nítorí nígbà tó dé ìwé kejì, ìyẹn standard 2, wọ́n ní kò lè ka ìwé kẹta, wọ́n gbé e lọ sí ìwé kẹrin. bẹ́ẹ̀ ni nígbà tó sì dé ìwé kẹrin náà, òun náà ló tún gbé ipò kíní. ìwé kẹrin yìí ní òpin ìwé tó lè kà nílé ìwé St David. bó sì ṣe jẹ́ pé ó ti ṣe ìrìbọmi, kò jẹ́ Gbàdàmọ́sí mọ́, Joseph ló ń jẹ́. ó rọrùn fún un láti lọ sílé ìwé Central School ní Màpó kó sì ka ìwé 5 àti ìkẹfà rẹ̀ níbẹ̀. ọdún 1930 ló bẹ̀rẹ̀ ìwé kíkà níbẹ̀. nínú oṣù kínní ní iléèwé Màpó yìí, headmaster wọn, ìyẹn olùkọ́ àgbà, ní bàbá tíṣà kan tí wọ́n ń pè ní J.L. Ògúnṣọlá. orí tí yóò gbé ni ní gbé aláwo rere kò ní. nígbà tí Joseph Adégòkè Sànúsí wọ iléèwé yìí, kíá ló ti ní ọ̀rẹ́ kan níbẹ̀. ìyẹn jẹ́ ọmọ DT Akínbíyì, ẹni tó padà wá di Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. ọmọ Akínbíyì yìí ló máa ń délé ròyìn fún bàbá rẹ̀ ní gbogbo ìgbà pé ọmọ kan ṣẹ̀ṣẹ̀ dé iléèwé àwọn o, òun ò tí ì rí ẹni tó mọ̀wé tó o. ǹjẹ́ kí lorúkọ ẹ̀? ó sọ fún bàbá rẹ̀ pé Joseph Sànúsí ni. nígbà tí Akínbíyì gbọ́ pé ọmọ kìrìsìtẹ́nì kan mọ̀wé tó bẹ́ẹ̀, inú ẹ̀ dùn gidigidi. nínú oṣù keje ọdún 1930 yìí gan ni àwọn ọ̀mọ̀wé Ìbàdàn kan kó ara wọn jọ, ìyẹn DT Akínbíyì, J.L. Ògúnṣọlá, S.A. Ọlọ́kọ̀ àti Victor Owólabí Ẹ̀sán, tí wọ́n sì dá ẹgbẹ́ kan sílẹ̀, Ìbàdàn Progressive Union, IPU ló ń jẹ́. ohun tí wọ́n fẹ́ fi ẹgbẹ́ náà ṣe ni láti mú ìdàgbàsókè bá ilẹ̀ Ìbàdàn àti gbogbo agbègbè ẹ̀. wọ́n sì pinnu láti máa ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ tí bàbá wọn kò bá lówó lọ́wọ́. nígbà tí ọmọ Akínbíyì ti ń ròyìn fún bí Joseph Sànúsí ṣe mọ ìwé tó, ó sọ ọ̀rọ̀ ẹ̀ fún J.L. Ògúnṣọlá, olùkọ́ àgbà iléèwé náà tí wọ́n jọ dá ẹgbẹ́ IPU sílẹ̀. ó ní àwọn lè bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn lórí irú àwọn ọmọ bẹ́ẹ̀. ni wọ́n bá tún ní kí ọmọ náà ṣe ìdánwò láti ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ kó lè wọ iléèwé gíga. kò yẹ kí kinní náà kan Adégòkè rárá o, nítorí ìwé 5 lòún wá. àwọn oníwèé 6 ló sì yẹ kí wọ́n ṣe é. ṣùgbọ́n nítorí pé olùkọ́ àgbà mọ̀ ọ́n, ó sì ti gbọ́ ìròyìn ẹ̀ lẹ́nu àwọn tíṣà, wọ́n ní kí wọ́n fi orúkọ ẹ̀ sí. ohun tó ṣe ya àti tíṣà àti olùkọ́ àgbà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ IPU lẹ́nu rèé nígbà tí èsì ìdánwò jáde tó jẹ́ Joseph Adégòkè Sànúsí ló gbé ipò kíní. kò sẹ́ni torí irú ọmọ bẹ́ẹ̀ rí láàrin wọn. ohun tó fà á nìyẹn tó jẹ́ nígbà tí bàbá Adégòkè, ìyẹn Sànúsí Adélabú, kò rí pọ́ùn 6, ṣílè 6 àti kọ́bọ̀ 6 tí wọ́n ní kí ọmọ náà san fún owó bẹ́ẹ̀dì àti owó ìgbélé san. J.L. Ògúnṣọlá ló kó owó náà kalẹ̀ lápò ara ẹ̀. ọ̀rọ̀ náà ya bàbá Adégòkè fúnra ẹ̀ lẹ́nu tó fi sọ fún tíṣà náà pé wò ó, ìwọ ni bàbá ọmọdé yìí látọ̀run wá. tàbí ọ̀rọ̀ náà kò wá kọjá ojú ẹ̀ bẹ́ẹ̀. níbi tí tíṣà ti ń san owó iléèwé ọmọ ọlọ́mọ, bẹ́ẹ̀ ló jẹ́ ìwé 5 ní Adégòkè wà tó ti wọ iléèwé gíga Government College Ìbàdàn. nínú oṣù kínní ọdún 1931 ló wọlé. bó tilẹ̀ jẹ́ pé òun náà ló fẹ́rẹ̀ kúrú jù, òun náà ló kéré jù, ọ̀kan nínú àwọn ọ̀mọ̀wé ńlá tí Nàìjíríà yìí ti ní rí, ọ̀jọ̀gbọ́n Sàbúrì bí ò bá kú sọ pé bó ṣe rí jáńjálá ni òun ni aṣáájú àwọn o. ṣé ilé ìwé kan náà ni wọ́n jọ lọ? Sàbúrì bí ò bá kú ló jẹ́ ká mọ̀ pé láti kékeré ni Joseph Adégòkè Sànúsí tó padà wá di Adégòkè Adélabú tí yàbó ṣe padà wáyà o. ó kọ sínú ìwé ẹ̀ kan When We Were Young pé ipátá kan báyìí ni o. ó ní Joseph Adégòkè Sànúsí nìkan ló mọ ọ̀nà tó fi lè kó àwọn jáde, tí àwọn yóò yọ sí abúlé àpáta gàǹgà, tí àwọn yóò sì ti ibẹ̀ sá jáde sí gbangba. bẹ́ẹ̀ ni kò sí ọmọ iléèwé Government College kan tí ẹ̀rù yóò bà bó bá ń tẹ̀lé Adégòkè, nítorí bí ọ̀rọ̀ bá dàrú tí ọwọ́ bá tẹ̀ ẹ́, kò ní dárúkọ ẹnikẹ́ni nínú àwọn,
kódà kí wọ́n fẹ́ lù ú pa. ṣùgbọ́n ohun tó tún wá ṣẹlẹ̀ ni pé bí ọ̀rọ̀ bá ti kan Adégòkè yìí, bí ọba kú sọ pé àwọn tíṣà pàápàá máa ń fi ọ̀wọ̀ wọ́ ni o. ìdí ni pé kò sí ọ̀mọ̀wé bíi tirẹ̀ nínú gbogbo àwọn ọmọléèwé náà. òun nìkan ní kojú tíṣà tí yóò sì máa sọ fún un pé ọ̀rọ̀ tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ o. àwọn tíṣà tí wọ́n jẹ́ òyìnbó kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀. wọ́n ní bó bá kàwé tán oníjọ̀gbọ̀n kan ni yóò yà sí gbòòrò, àti pé nínú àwọn tí wọn yóò fún ìjọba òyìnbó ní wàhálà ni. ọ̀kan nínú àwọn tíṣà náà tilẹ̀ kìlọ̀ fún àwọn ẹgbẹ́ IPU pé kí wọ́n ṣọ́ra o, kí wọ́n má fi owó wọn jóná o, nítorí ọmọkùnrin tí wọ́n ń náwó lé lórí kò ní wúlò kan fún wọn o. ìpátá ni yóò yà o, apá ẹnikẹ́ni kò sì ní lè ka nínú wọn, nítorí ohun tó bá ti inú ẹ̀ wá nìkan ni yóò ṣe o. ṣùgbọ́n àwọn Ìbàdàn Progressive Union kò dá òyìnbó náà lóhùn. báwo ni wọn yóò ṣe dá a lóhùn nígbà tó ṣe pé nígbà tí Adégòkè dé kíláàsì kejì wọ́n ní kó ṣèdánwò, àwọn tí wọ́n ń lọ sí kíláàsì kẹrin òun ló tún borí gbogbo wọn. bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kó ka ìwé kẹta, ìwé gíga kẹrin ni wọ́n gbé e lọ tààrà. bó sì ti wọ inú kíláàsì náà ńkọ́, òun náà ló tún joyè apàṣẹ nítorí ipò kìíní ní í gbé. níbi tí ọmọkùnrin náà ya àwọn òyìnbó lẹ́nu dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà ni wọ́n máa ń wò ó tìyanu tìyanu. wọ́n á sì máa bá a sọ̀rọ̀ míì ní kọ̀rọ̀ kí wọ́n tó gbé e wá sí kíláàsì kó má di ohun tí yóò takò wọ́n lójú gbogbo ọmọléèwé. yàtọ̀ sí ìwé tó mọ̀, àwọn tíṣà mọ̀ pé òun ló lórí gbogbo àwọn ọmọléèwé. kò sí ẹlòmíì tí wọ́n máa ń gbọ́rọ̀ sí lẹ́nu jù ú lọ. nítorí bẹ́ẹ̀ ìwé gíga kẹrin ló wà tó fi di olórí gbogbo ọmọléèwé pátá. bẹ́ẹ̀ ó yẹ kó dé ìwé gíga kẹfà kó tẹ́ dé irú ipò bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kò pẹ́ lórí ipò náà, nítorí nínú ìwé gíga kẹrin yìí ló wà tí iléeṣẹ́ UAC, United African Company, fi ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ tó bá fẹ́ wọ ilé ẹ̀kọ́ tó ga jùlọ ní Nàìjíríà nígbà náà, ìyẹn Yaba Higher College tí wọ́n ń pè ní Yaba College of Technology báyìí. àwọn tíṣà òyìnbó kan kò fẹ́ kí wọ́n fi orúkọ ọmọ náà sí. wọ́n ní kò lè ṣe ìdánwò oníwèé gíga kẹfà láti kíláàsì kẹrin. ṣùgbọ́n àwọn kan takú, wọ́n ní kí wọ́n fi orúkọ ẹ̀ sí jàre. bẹ́ẹ̀ ni wọ́n fi orúkọ Adégòkè sí. bẹ́ẹ̀ ni wọ́n ṣèdánwò ńlá náà, bẹ́ẹ̀ lè sì náwó jáde. bẹ́ẹ̀ ló jẹ́ pé Adégòkè ló ṣe ipò kíní. bẹ́ẹ̀ ló jẹ́ pé òun ni ọmọ Nàìjíríà àkọ́kọ́ tó jẹ ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ UAC tí wọ́n ní kó lọ kàwé tó ga jùlọ ní Nàìjíríà nígbà náà. oṣù kínní ọdún 1936 ni wọ́n wọlé. ọdún 3 ni yóò sì fi kàwé ọ̀hún. ṣùgbọ́n oṣù 6 péré ni Adégòkè Sànúsí lò tó fi jáde kúrò níbẹ̀. ó ní òun ti mọ gbogbo ohun tí wọ́n fẹ́ kọ́ òun. báwo lọ̀rọ̀ náà wá ṣe rí bẹ́ẹ̀ àti pé kí ló padà wá ṣẹlẹ̀ sí i, ẹ ó tún máa gbọ́ láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adélabú pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Ọláìwọlá alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.